Aníyìkáyé ká ṣe kí ni ká pera wa sórí ètò ká bára wa sọ̀rọ̀ ẹ ti mọ bó ṣe máa ń lọ mo ní lábala àpilẹ̀ kan wa lọ́sẹ̀ yìí ẹ má gbàgbé wípé wọ́n ní kò dìgbà tí a bá ń rìn bí òmíràn lọ́pọ̀ ìgbà ni àwọn nǹkan tí a bá gbé ìgbésẹ̀ ní kéékèèké wọ́n máa ń mú ìyípadà wá late Queen Elizabeth ló sọ bẹ́ẹ̀ kí lè fi yé wa ní pé wọ́n ní kó o má fi ìgbàgbọ́ ẹ̀ dọ́là gbé ìgbésẹ̀ kó o lè ṣe é kó o sì tún ṣe ohun tó kéré má sọ wípé mo fẹ́ kó pọ̀ tí gbogbo kí nìyẹn bá ti pọ̀ tí gbogbo ẹ̀ bá ti ń dùn táìmù yẹn ni mo fẹ́ ṣe ìrọ̀rọ̀rọ̀ má ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ ní ìsinsìnyí ṣe wọn bá nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣe wọn bá nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ kó o máa ṣe tó o bá ti ń ṣe gbogbo ìgbésẹ̀ pátápátá ló máa ṣe kí ni ló máa di òun gbé ìgbésẹ̀ dáadáa má fi ìgbàgbọ́ ẹ̀ má fi dọ́là gbé ìgbésẹ̀ lẹ́ni ṣe ohun tó bá tọ́ kó o ṣe ohun tó yẹ tó o bá ti ṣe gbogbo ẹ̀ ló máa ṣe kí ni ló máa jọra wọn. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètò ní kò lè fà wọ́n dé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ètò ní kò lè fà wọ́n dé ní ọmọ òun padà ẹni táyé fà wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ní. Erosimo Communications alága ìdúró ìjọba MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Honorable Engineer Abiola ọ̀kan làwọn olówù ọ̀kan lọ́mọ atúnlùṣe ilẹ̀ ẹ̀bẹ̀jù wọ́n ní àwọn mẹ̀tí aṣọ wa gẹ́ngẹ́ láti bọ́ ọba oníbẹ̀jù tuntun ọba alẹ́lúwà wàlíwọ̀ lásùnkànmí abdulrasaq ògúntolúwàn oníbẹ̀jù ti ìbẹ̀jù àgbèyọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo ọmọ ilẹ̀ ìbẹ̀jù àgbè o ó yẹ ẹ̀dẹ̀yìnbọ̀ wálé ọjọ́ Monday ọjọ́ kẹfà oṣù kejì ọdún yìí ni ayẹyẹ ọba oníbẹ̀jù ó ti bẹ̀rẹ̀ tí gbogbo olóyèlóyè baálẹ̀ tí wọ́n wàá ṣe ká ẹ̀pẹ́ fọba ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kejì làwọn olóyè ìṣẹ̀ǹbáyé ni wọ́n máa ṣe ewu wọn ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kejì ni ọba oníbẹ̀jú ó máa dẹ́dà gẹ́gẹ́ bí àṣà àti ṣe ilẹ̀ ìbẹ̀jú àgbè ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án oṣù kejì làwọn olóyè ṣẹ̀ǹbáyé ni wọ́n máa dẹ́dà tiwọn ọjọ́ sátidé ọjọ́ kọkànlá oṣù kejì ni ọba oníbẹ̀jú ó máa gba àwọn ọ̀tọ̀kùlú ìlú lálejò sí gbẹ̀gàn ayẹyẹ ọlọ́lá jùlọ babájídé olúṣọlá sanwó-olú gómìnà ìpínlẹ̀ èkó àti igbákejì wọn dr bafẹ́mi hamsat honourable tayo ayinde tí wọ́n jẹ́ chief of staff àti àwọn ìgbìmọ̀ wọn nípínlẹ̀ èkó lápapọ̀ ní àlejò pàtàkì lọ́jọ́ náà ọba oníbẹ̀jú tuntun kẹ́ẹ̀ṣe nígbànígbà o àṣẹ tẹ́ ẹ bá ń gbọ́ honourable engineer abiola ọ̀kan làwọn olówù ọ̀kan lọ́mọ atúnlùṣe ilẹ̀ ìbẹ̀jù tí wọ́n tún jẹ́ SA to the governor on commerce industry and cooperative ni wọ́n ní bọ́ọ̀bù oníbẹ̀jù tuntun ó pẹ́ o àṣẹ. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust Erosimo kan ṣe gbẹ́rẹ́lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo kan ṣe gbẹ́rẹ́lé. bẹ́ẹ̀ ni
agọ́láyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ẹ má gbàgbé wípé lábala lẹ́tọ̀ yìí mo ní kí máa ń pè lágọ́láyé gangan mo ní àjùmọ̀ṣe nílé ayé ẹnìkan ò kì í jàwádìí ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ náà kò sí ohun tó o lè máa ṣe lálẹ́ yìí àbí bí yòówù tó wù kó dé láyé o ò lè dá ṣe táwọn kan máa sọ pé irọ́ ni ẹnìkan kankan o bí mo ṣe wà irọ́ ni you cannot made yourself àwọn èèyàn kan ló ṣe kí ni wọ́n fà ẹ́ lọ́wọ́ sókè mo wá ní kẹ́ ẹ má gbàgbé o a ní ìkáyé abala ní ìkáyé wa máa wọlé ní ìsinyìí bẹ́ẹ̀ àlejò mi ti wà níkàlẹ̀ gbogbo ẹ̀yin tèmi nílé mo ní gbogbo ẹ̀yin ti Ìṣọ̀lá Táyélolú ṣé kí n já fún yín mímí dòredò táyé tìrẹ gbọ̀n ṣé ó já sí i tó bá yẹ pé wọ́n tó o bá mọ ìlú tó jo tí ń gbèsè tó o ti máa ń gbọ́ tó o ṣe kí ni tó o ti mọ bó ṣe ń lọ wàá mọ ìtàn pè ní táyé tìrẹ bọ̀ ṣùgbọ́n kí táyé tìrẹ bọ̀ tó wọlé ọmọdé kí gbogbo iṣẹ́ ẹ̀wọ̀ jẹ́ fún mi. promo ẹ̀dínwó ni o valentine promo ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ 08083391705 08083391705 ẹ pè JK Skin Delight kí ẹ book appointment fún ìtọ́jú ara yín bíi facials manicure and pedicure waxing body wash and polish body massage skin tag teeth whitening nail fixing fat reduction microblading semi-permanent lashes piercing skin care and training barbing salon address wọn wà ní number 138 Awolowo Way Balogun bus stop Ìkẹjà ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0808-339-1705 0808-339-1705 ẹ̀dínwó wà fún gbogbo ẹni tó bá pè láti ọ̀dọ̀ Jùmọ̀bí Omiṣore ẹ máa sọ fún wọn wípé látòrí ètò Àgùnláyé lẹ ti mú nọ́mbà. gbogbo ẹ̀yin arìnrìn àjò ọmọ jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà the Yem Service Apartment ní kí ẹ máa lọ wọ́n wà ní Peridot Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government ní Ogun State fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pè ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0916-374-4666 0916-374-4666 bí ẹ bá ń wá ewì tó jọjú tòun torí kì í tó wọlé lákìyẹmí ara fún ayẹyẹ ìyàwó ọjọ́ ìbí ìyàwó ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má làágùn jìnnà ọmọlúwàbí ni kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08181-265625 08181-265625 fún ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ yín bí ẹ̀yin fẹ́ sin ọmọ lọ́lé ọkọ ni tàbí ẹ fẹ́ gbé ìyàwó fún ọmọ fún alága ìdúró alága ìjókòó tó dángájíá ẹ pè Jùmọ̀bí Omiṣore sórí 0704-424-7984 0704-424-7984. tó Àgọ́láyé ń tẹ̀síwájú pẹ̀lú Jùmọ̀bí Omiṣore mo ní pé ṣàmọ̀ pé nílò oṣù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oṣù ayọ̀ oṣù ìdùnnú ló máa jẹ́ fún gbogbo wa torí ẹ̀ náà ni mo wá rò pé ẹ má jẹ́ ká fi dọ́lín ká má fi wọnú oṣù tuntun ẹ jẹ́ ká fi swagger wọlé mo ṣe wò wípé oṣù January gbogbo ẹ̀ ṣe kí ni ó plum February yìí ó máa yẹ kí ni ó máa zẹ̀ ni mo ṣe wò pé sítáì tí bàbá kọ́kọ́ bá mi zẹ̀ wọlé náà kó jẹ́ káwọn èèyàn mọ̀ wẹ́ẹ́ ẹja wọn tán. mo tún gbẹdẹ mo máa tún gbẹdẹ o mo máa tún gbẹdẹ tí rẹ bọ̀ ládùn ọwọ́ ní kí là gbẹdẹ mo tún ti gbé tí rẹ bọ̀ mí dé o ó máa ń lé kọ́lọ̀ ó lè kàtá ó lérònú pẹ̀lú àìsàn ọmọdé làálàgbà wọn kò jẹ oníṣẹ́ ọwọ́ pẹ̀lú àwọn oníṣòwò dédé wọn làwọn fi pàrọ̀nù rẹ̀ o dédé wọn làwọn fi yé wọn fi pàrọ̀nù rẹ̀ o. alala mo ní kẹ́ ẹ máa lọ aṣẹ tìrì báyẹn táyé tìrẹ bọ̀ òun ló ṣe kí ni ó ti kọ́kọ́ jẹ́ kó yẹ yín kọ́lọ́kọ́lọ́ ní o ṣé o rántí ọ̀pọ̀lọpọ̀ gan ni òun nǹkan tó ń pè ní tìrẹ bọ̀ oríṣiríṣi ni funfun wà kọ́lọ̀ wà ayé kọ́lọ̀ wo lè wá gbé dé lọ́sàn-án àbí rainbow ni. gbogbo ẹ̀ náà ni gbogbo kọ́lọ̀ náà la gbé wa. tẹ́ ẹ bá kọrin fún mi ǹjẹ́ káwọn ará yẹn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ó yẹ kọrin fún mi. táyé látún tí rẹ bọ̀ ló sì babajúmure èbí ọ̀kan ṣomi. lágége tiwa àti níbikíbi o
anọ́dá ti rẹ̀ bọ̀ ọmọ ilẹ̀ gani táyé lolú àgbàwo tó dájú ẹ̀rí àgbàwo tó folúgbòhùn kọrin àgbàwo tó máa gbé kalẹ̀ orin tọ́tún tòsí orin lọ́wọ́ ní ìmà ló ń gbé ṣẹ́ni lọ́wọ́ ìtayé mú ti dàgbà o. ó ti lo nǹkan ó ti lo iṣẹ́ wá fún mi olúgbòhùn ló lóun fi ń kọrin òun ló fi bá mi sọ̀rọ̀ abájọ mi ṣàrò pé mi ò kò yé mi mọ́ ẹjọ́ ta ló ń jẹ́ Ìṣọ̀lá Táyélolú tí gbogbo àwọn èèyàn mọ̀ ní Tìrẹ́bọ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣe olóòtú ẹ káàsán orúkọ mi ni Táyé Ìṣọ̀lá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Tìrẹ́bọ̀ ògùn ńlá fújì. Kí ni ìdí táwọn èèyàn fi ń pè yín ní Tìrẹ́bọ̀ tó ń ṣe pé ní tọ́mtọ́m káńdì oríṣiríṣi ó yẹ pé ṣọkúlẹ̀tì náà pè ní láti jẹ yín tán ká tó bọ́ sórí ètò. ẹ ṣe olóòtú Tìrẹ́bọ̀ yẹn náà ó ní nǹkan kan tó bá dé tí mo fi ń jẹ́ Tìrẹ́bọ̀ yìí ní ọdún kan ọ̀rẹ́ mi kan ni ìyàwó ẹ̀ rọbí so àṣẹ ó ṣàwálé alágbó àdéhùn ọdún dè ṣá wọ́n ṣàníyàn fi ká gbé lọ sí hospital so wọ́n ṣàṣọ operation fún ìyàwó ọ̀rẹ́ mi yẹn so nígbà tó ṣe máa ṣe operation yẹn tó ṣe operation yẹn tán dókítà bá pè wá sínú ọ́fíìsì ẹ̀ pé kò sí bá ní ṣe ó dìgbà tí ìyàwó bá so tí ẹni tó tọ́ṣọ operation fún ó dìgbà tó bá yà so kálàáfíà tó dé fúlì bó ṣe ní kí n máa lọ wá Tìrẹ́bọ̀ wá nìyẹn kí n máa lọ wá Tìrẹ́bọ̀ wá ṣé pé bóyá iṣẹ́ tí Tìrẹ́bọ̀ ń ṣe ó pọ̀ tó yìí ìgbà mo ti jókòó pé Tìrẹ́bọ̀ so ìwúlò ẹ̀ pọ̀ káwọn kan máa rà jẹ́ takọ̀ ńlá àṣẹ ìwúlò ẹ̀ pọ̀ tó yìí bá a ṣe bọ́ síta ara ìbẹ̀rẹ̀ sí ní wá Tìrẹ́bọ̀ nítòótọ́ ńgbà tá a máa rí Tìrẹ́bọ̀ rà tá a máa gbé padà sí hospital tó máa fún ìyàwó ọ̀rẹ́ wa báyìí ó jẹ́ níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní yaso bàlàfíà ṣe dé ní ibi tí mo ti rí orúkọ yẹn ẹ̀wá òkú kẹ́yìn kan kọ́ kémi gbọ́ pé ya máa jẹ́ bẹ́ẹ̀ ẹ máa bàlàfíà kó máa já làáfíà fáwọn ará kálàfíà máa táyọ̀ fún wọn lè bá fi mú Tìrẹ́bọ̀ látọ̀dún tẹ̀ tí wàá mú orúkọ Tìrẹ́bọ̀ yẹn ṣé ẹ ti fọjọ́ kan wò pé kí ló ti mo sọ̀rọ̀ ní Tìrẹ́bọ̀ rẹ̀. ó ń bọ́ sí nǹkan tó dáa fún mi torí orúkọ tó ń dùn lẹ́nu àwọn èèyàn ni Tìrẹ́bọ̀ lọ́tún Tìrẹ́bọ̀ lọ́sì Tìrẹ́bọ̀ lọ́tún Tìrẹ́bọ̀ lọ́sì ọkọ̀ ń gbé wáyé àgbẹ̀dúpọ̀ fọlọ́ òun náà lórí táwọn kọ̀ọ̀kan ẹ pé mo ti gbédé. ẹ̀yà tún gbé lẹ́bàá tún gbé lélẹ̀ pẹ̀lú olúgbòhùn ẹ̀yìn bá mi sọ̀rọ̀ ẹ̀yìn fáǹsì ẹ má má wò mí rùn. ẹ máa wá gbà ní. tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó rọ́pọ̀lọpọ̀ èèyàn ló máa mú orúkọ tó jẹ́ wípé sábàbí orúkọ náà kì í padà dà táwọn èèyàn máa ní olùwọ́ náà ṣe ń ju orúkọ yẹn ṣòwò náà gbọ́n tó ń jẹ́ ni ó wá lé o fẹ́ di báyìí ṣùgbọ́n torí látọjọ́ tí Ìṣọ̀lá Táyélolú táwọn ti mú Tìrẹ́bọ̀ ó ń pè dáadáa wá fún wọn tó bí Tìrẹ́bọ̀ ṣe wá wà yìí ǹjẹ́ nígbà tí jẹ́ mọ̀ pé a ti tọ́jú mélòó yẹn sí kò. ó ti jìnnà dé mi ṣùgbọ́n ká sọ ẹ sọ. bíi 32 years báyìí. tẹ̀sí ń kọrin. bẹ́ẹ̀ni nígbà táwọn èèyàn máa kọ́kọ́ mọ Tìrẹ́bọ̀ láyé ǹjẹ́ ta ni ẹni náà tọ́lọ́run lò fún un. àti ń bá bọ̀ ó ti tọ́jọ́ mẹ́ta náà títí àdúpà fún àfọkójú àwọn ìṣòro kéékèèké wọ́n ti apàdà dúpẹ́ náà lọ́wọ́ pé ẹnìkan tó ń jẹ́ àlùmíìs òun náà kọ́kọ́ lò fún mi. tó jẹ́ káyé mọ̀ pé Tìrẹ́bọ̀ rẹ̀ tí mo fi ṣe first record mi remain beyond expectation. ẹ̀rí ẹ̀kọ́ ẹ fún mi jáde kan ní orin yẹn. Táyélolú mi Ìṣọ̀lá abẹ́rẹ́ bá dẹ̀rí àlùjọ kò sí rọ́ńbẹ́ àwọn aṣálá ní. ẹgbọ́n kílẹ̀ wá ká tẹ́tí rò pa ò lè rí torí tìlú lẹ́ wá ká tẹ́tí rò pa ò lè rí. owó lè mi wọ́. tẹ́ bá dàgbò Tìrẹ́bọ̀ ẹ máa rí ìlọ̀pọ̀ yanturu. so bí wọ́n ṣe lè wí. báàgì owó mi wọ́n kiri. tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ṣe rí ètò Àgọ́láyé a gbé e sílẹ̀ láti máa jẹ́ kó yáwọn èèyàn wípé kò sẹ́nìkan tó lè dádé ayé ṣe kò dẹ̀ sí gbogbo bó o ṣe lè wù kó o lóòlà olú tó o bá lè tọ́ka wípé lágbájá báyìí tara mi dìde lọ́dọ̀ tèmi ó pòfó mi ò mọ lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n wọ́n wá ń kí ẹ̀ lọ́sùn wọ́n ń pín ẹ̀ lọ́sìn wọ́n níwọ̀ rèé o tóbi o làmì o làákà Ọlọ́run kẹ́ ẹ àwárẹ̀yà kankan tó tara ẹ̀ dìde ẹ wò lọ́dọ̀ tèmi ó tó pò fún ẹ̀kan sí
ṣùgbọ́n tá a bá ti ń rí èyàn ṣe báyìí lè yí sọ ìyá àkókò mẹ́rin tó ń jálùmọ̀ yìí síbẹ̀ kò fún mi lówó rí ṣùgbọ́n kò síbi tẹ́ ẹ ti máa sọ ọ̀rọ̀ ìgbésí ayé yín ẹ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tún wá kí òun náà torí pé òun ló ní sábàbí tọ́lọ́ ní kó wá ran ìrètí yín kó ran àníwọ̀n tì yín lọ́wọ́ tó nígbà tí tìrẹ́bọ̀ náà ti wá ń rù tó ti ń rù ìjẹ́ àti ráwọn èèyàn kan náà níbì kan bóyá lọ́nà ibi títí rẹ̀bọ̀ yàn láàyò ní o àbí lọ́nà ibòmíì ní o ṣẹ́yìn gan ti ẹ̀ ti rí ẹ̀kan rí tóun náà bá yàn náà tán láti ní mo dúpẹ́ lọ́wọ́ ti rẹ̀bọ̀ ṣe ti ẹ̀ pè rí. a ṣe ń bọ̀ ní lẹ́fù yẹn náà ní báyìí torí àwọn náà ń sin kọ́lọ́. ṣe lọ pé kò dìgbà tí ẹ bá gbé fún yẹn kò tó yẹ pọ̀. bẹ́ẹ̀ni torí náà ọmọ ẹgbẹ́ mi náà àwọn náà máa ń dúpẹ́ pẹ̀lú inú ìyànjú táwọn fún wọn pé bọ́rọ̀ ṣe ìṣerí bó ṣe rí àwọn náà ń dúpẹ́ fún mi báyìí. pé àdúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa. bẹ́ẹ̀ni. àwọn mélòó ni tìrẹ́bọ̀ ti ṣe. ẹlẹ́ẹ̀kẹta ló wà ń tẹ̀lé. kí ni àpòrúkọ yìí. òun ni treasure. tó yá. àkóbá àdàbà ọlọ́run máa ń jẹ́rí ẹni tí ẹ ti jóná ọmọ tó ń lọ́mọ tí wá ọlọ́run dàkún má járó ogun àdùn mọ́. àkóbá àdàbà ọlọ́run máa ń jẹ́rí ẹni tí ẹ ti jóná ọmọ tó ń lọ́mọ tí wá ọlọ́run dàkún má járó ogun àdùn mọ́. àkóbá àdàbà ọlọ́run máa ń jẹ́rí ẹni tí ẹ ti jóná ọmọ tó ń lọ́mọ tí wá ọlọ́run dàkún má járó ogun àdùn mọ́. ọlọ́run máa ń jẹ́rí ẹni tí ẹ ti jóná ọmọ tó ń lọ́mọ tí wá ọlọ́run dàkún má járó ogun àdùn mọ́. ọ̀pọ̀ yẹn ló ń bẹ láti mọ̀lẹ́ òkú jẹ́ wípé wọ́n mọ́wọ́ mẹ́sẹ̀ nínú ohun tí wọ́n ṣe wọ́n fún orí ẹyẹ ní mọ̀gùn táwọn Yorùbá wípé ta ìṣẹ́ ló pọ̀ nínú kìí ṣe rán ẹnìgbọ́ tẹnu ẹ̀gá láìsàn báyẹn pàtó mo rí mú ètè sọnù táyé lónú ìṣọlá nìkan kó ní gbòòrò ẹni bá ló mọ̀ tọ̀rọ̀ yẹn nà kó máa dábàá ọlọ́run máa jẹ́ àrí ẹni tí ẹ ti jóná tọ́lá tó ń ná mọ́ tiwa ọlọ́run dákun má járó ogun àtúrò mọ́. ọlọ́run máa jẹ́ àrí ẹni tí ẹ ti jóná tọ́lá tó ń ná mọ́ tiwa. ọlọ́run àmì o mo ṣàmì mo gbé tó àmì mi fún gbèmí àti gbogbo olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ rédíò Lagos 107.5 FM ti wà tiwa àtẹ̀yìn olólùfẹ́ táyé lọ́lú ìṣọ̀lá tìrẹ̀ bọ̀ mo láànírógun àdúrún mọ́ ànírógun àkóbá ànírógun àdábá àníjọni tí wọ́n wá wọn ò ní ṣì wá mú o àní lọ́sẹ̀ wọn ẹlẹ́wọ̀n o wọ́n ní òtè ló máa ń ṣẹ̀wọ̀n rárẹ̀ àtẹ̀wọ̀n rárẹ̀ yìí o àti tòtè ní kò ní wọ́n ní pín kan wà lágbára Ọlọ́run àdúrà gidi lẹgbà yìí o tó lọ́pọ̀lọpọ̀ kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ wọ́n wà níbẹ̀ báyìí tí wọ́n ṣe kí ni tó ń fi aṣọ pé tó fi ń roko ọba Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣì wọ́n nínú mi. ẹlẹ́yìn ti ṣàwó kẹta ó lẹ́gbọ́n yìí ẹ̀yìn ara lé tẹ̀sí gbọ́ mẹ́ta ló wà ń tà. Ojesco video mart. tó ti wà káàkiri báyìí àwọn èèyàn lè ríra kí wàá ní táìtù ẹ̀ tó máa fẹ́ lọ kọ́ máa bèrè treasure títí rẹ̀ bọ̀ ṣe ṣe é ti bọ́ gbogbo ẹ̀yìn títí rẹ̀ bọ̀ ní ìgbóná àdúgbò yìí ẹ̀yìn Agége wà o ẹ̀rí pé nígbà tí mo fẹ́ pè yín mo tún pè yín with respect tẹ bá tún wá wò yín fẹ́yìn tẹ láǹfààní àti máa wò mí lórí fọ́nrán ayélujára mo tún gbà o torí pé ọ̀gá Agége mi ò bẹ́ sí yín o Agége wà o mo bá ti rọ́ọ̀mù Agége báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ mo máa ń ṣe fún ọ bí ṣáàkì ràmí yìí bá wọ́n bù ṣàdé ayélujára ọmọ mi ò rí fín gbogbo àwọn Agége wà ẹrù àwọn ọ̀gá wa kan náà ìdí àti làwálì àwọn ibẹ̀ làwọn náà tí wọ́n gbogbo wọn báyẹn a máa ń gbé fún wọn ní àfẹ́ wàhálà nìbọ́ skija làkìyà gba àwọn ọmọ Agége nìyẹn gbogbo wọn kọ́ra ọ̀tá kí ló dé tó yẹ pé àwọn ọmọ líle wọ́n ń jẹ́ kí ló dé ẹ bọ́ gbogbo àwọn búrọ́ọ̀sì yẹn lọ́lọ́ ń já sáyé tó wọ́n stop bọ́ọ̀lù. Agége náà gentle. gidi ẹ máa fi gidi sí pé ẹ̀ràn ti sọ wọ́n gentle gidi. gbogbo ẹ̀yin olólùfẹ́ tìrẹ̀ bọ̀ ṣe ti gbọ́ báyẹn ẹ máa lọ bá wa kó wìtìwìtì wọ́n ló wà lọ́dọ̀ Jesco
kẹ́ ẹ máa lọ rà ó ti wà káàkiri owó aníṣẹ́ níbi tí tìrẹ́bọ̀ ti máa ń ṣe jọ́ọ̀bù táwọn olólùfẹ́ rẹ̀ ti ń pàdé ẹ̀. aṣọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní Goodluck Hotel ìyẹn wà ní ìyànà ìpájà ọ̀nà. ọjọ́ òun lè máa bẹ̀rẹ̀. afẹ́jẹ́ kí January tí wọ́n sọ máa bẹ̀rẹ̀ ní February báyìí sí. Goodluck Hotel. wọ́n máa tó bá ti ṣe tán máa fi nọ́mbà yín sílẹ̀ tó máa lè wá pò yín tó ráwọn èèyàn mo ti ráwọn èèyàn tó máa mi sọ̀rọ̀ lórí fọ́nrán wípé tìrẹ́bọ̀ o ìbò ló ti ń pílé o àwọn náà ń béèrè lórí kí n bí yín àwọn náà béèrè ló jẹ́ kí n máa bí yín ló jẹ́ kí n máa bí yín báyìí pé ìbò lẹ ti ń pílé ni mo ṣe sọ fáwọn tí yín wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ ní padà kò wọ́n yín pátápátá gbogbo ẹ̀yin tìrẹ́bọ̀ connect kò èsì ewu àgọ́láyé lẹ́tọ̀ ló ń bọ̀. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí oníṣòre. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí oníṣòre. ọ̀nàrẹ́bù ẹnjìnìà Abíọ́lá ọ̀kan làwọn olówù ọ̀kan lọ́mọ atúnlùṣe lẹ́ẹ̀bẹ̀jù wọ́n ní àwọn mẹ̀tí aṣọ wa gẹ́gẹ́ láti bọ́ ọba oníbẹ̀jù tuntun ọba alẹ́lúwà wàlíwọ̀ lásùkàmí abdulrasaq ògúntolúwàn oníbẹ̀jù ti ìbẹ̀jù àgbèyọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo ọmọ ilẹ̀ ìbẹ̀jù àgbẹ̀ o ó yẹ ẹ̀dẹ̀yìnbọ̀ wálé ọjọ́ mọ́ndé ọjọ́ kẹfà oṣù kejì ọdún yìí ni ayẹyẹ ọba oníbẹ̀jù ó ti bẹ̀rẹ̀ tí gbogbo olóyèlóyè baálẹ̀ tí wọ́n wàá ṣe ká ẹ̀pẹ́ fọba ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kejì làwọn olóyè ṣẹ̀ǹbáyé ni wọ́n máa ṣe ewu wọn ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kejì ni ọba oníbẹ̀jú ó máa dẹ́dà gẹ́gẹ́ bí àṣà àti ṣe ilẹ̀ ìbẹ̀jú àgbè ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án oṣù kejì làwọn olóyè ṣẹ̀ǹbáyé ni wọ́n máa dẹ́dà tiwọn ọjọ́ sátidé ọjọ́ kọkànlá oṣù kejì ni ọba oníbẹ̀jú ó máa gba àwọn ọ̀tọ̀kùlùlù lálejò sígbẹ̀gà ayẹyẹ ọlọ́lá jùlọ babájídé olúṣọlá sanwó-olú gómìnà ìpínlẹ̀ èkó àti igbákejì wọn dr bafẹ́mi hamsat honourable táyọ̀ àyìndé tí wọ́n jẹ́ chief of staff àti àwọn ìgbìmọ̀ wọn nípínlẹ̀ èkó lápapọ̀ ní àlejò pàtàkì lọ́jọ́ náà ọba oníbẹ̀jú tuntun kẹ́ẹ̀sì nígbànígbà o àṣẹ tẹ́ ẹ bá ń gbọ́ ọ̀nàrẹ́bù ẹnjìnìà Abíọ́lá ọ̀kan làwọn olówù ọ̀kan lọ́mọ atúnlùṣe ilẹ̀ ìbẹ̀jù tí wọ́n tún jẹ́ SA to the governor on commerce industry and cooperative ni wọ́n ní bọ́ọ̀bù oníbẹ̀jù tuntun ó pẹ́ o àṣẹ. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. àgànláyé lẹ́tọ̀ lórí pẹ̀lú jùmọ̀bí omi ṣòre wálé tìrẹ́bọ̀ lálejò mi táyé tìrẹ́bọ̀ lálejò mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ìbá ìta àjọ ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra orin wọn ó ti jáde àjàsco kí lorúkọ ẹni tó pè ọ̀jẹ́sco ló ta á ní abẹ́ iléeṣẹ́ record label manager wọn managering investment bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fẹ́ ń download ẹ lọ sórí tilda ẹ lọ sórí Amazon Music ó wà lórí Spotify ó wà lórí YouTuber Music Audiomack Boomplay gbogbo ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ lọ máa download ẹ tún jẹ́ kán mọ̀ kẹ́ẹ̀dẹ̀ bá mi gbẹ̀gbọ́n ara nínú mọ̀ràn kẹ́ẹ̀tún wa máa hàn. àkóbá àdàbà ló máa járí ẹni tí ẹ ti jóná kọ́mọ́kọ́ ọlọ́mọ tí wàá ọlọ́dàkùn májàrógbò àdùnmọ́ ọ̀pọ̀ èèyàn ló ń bẹ láti mọ̀lẹ́ òtò jẹ́ wípé wọ́n mọ́wọ́ mẹ́sẹ̀ nínú ohun tí wọ́n ṣẹ̀wọ̀n fún orí ẹyẹ ní mọ̀gún táwọn Yorùbá wí pé tàṣẹ ló pọ̀ nínú rẹ̀ kì í ṣèrọ ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà lásán pẹ̀yẹ pàtó mọ̀rímù ètè sọnù táìlọ́ọ̀lù ìṣọ́lá ìkọ̀ọ̀kan ní gbòòrò ẹni bá ló mọ̀ lọ́rọ̀ yẹn kó bá dábà ọ̀nà máa járí ẹni tí ẹ̀ ti jóná kọ́mọ́kọ́ ọlọ́mọ tí wà ọlọ́dàkùn máa járógun àdúrúmọ́. so
èèyàn títí kan máa gba àwọn èèyàn wa náà ní pé kọ́lọ́ ṣàmọ́ṣọ́ wa ọlọ́run jẹ́ kára rẹ̀ fẹsẹ̀ sí o àtọkùnrin wa àtọkùnrin wa àtọmọdé àtàgbàlagbà wa àárẹ̀ rẹ̀ fẹsẹ̀ sí o ẹni títí ẹ ti jóná kò ní kó ní mọ́tò wọn. wálé tìrẹ bọ ẹ máa ń kọrin táyé tìrẹ bọ ẹ máa ń kọrin níbi òde àfẹsẹyàwó àfẹsẹkọ ó yá ẹ pé nọ́mbà táwọn èèyàn lè pè. nọ́mbà mi ni 08095192814. ẹ̀rẹ̀ ní rọra pé ṣé sáré pé. 08095192814. fún gbogbo ẹ̀yin olólùfẹ́ táyé tìrẹ bọ̀ tí ẹ bá fẹ́ pè wọ́n abẹ́yìn tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti ń ṣe jọ́ǹpù ni àbí gbogbo ibi tí wọ́n bá ti lérè gbogbo ẹ̀yin fans wọn ẹ pè wọ́n sórí 0809 519 2814 0809 519 2814 kò ní ju báyìí lọ lórí àkọ́tún ètò Àgọ́láyé tẹ́lẹ̀ tó máa pàdé ìjùmọ̀ bí oníṣẹ́lẹ̀ lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fọmọ fọ́kọ ní àbí ẹ fẹ́ sin ọmọ lọ sí ilé ọkọ fẹ́ bí fọmọ ẹ pé ìjùmọ̀ bí oníṣẹ́lẹ̀ sórí 0802 3700686 08223700686 mo dúpẹ́ lọ́wọ́ bọ́sìnì mi Dàmílọ́lá bẹ́ẹ̀ ni kí n má gbàgbé lọ́wọ́ ẹni tó wà nídìí ẹ̀rọ fún mi Ọmọborí Owó ìyókù tún di lọ́jọ́ mẹ́jọ tá ó tún máa pàdé ó dàbọ̀. àti màmí ti pẹ̀tọ́ pẹ̀lú ọmú chance rẹ̀ rárá.